Ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí a gbàdúrà bàbá wa olùfẹ́ wa wọn. A ṣe lọ́ba Gbénga fún àánú àtọ́jú rere tí a rí gbà. Àdúpẹ́ oore ọ̀fẹ́ ńláńlá láti rí ọjọ́ ẹtì òmíràn nínú oṣù ìkẹjọ. Àdúpẹ́ nítorí gbogbo tó ń jẹ́ ẹtì nínú ayé wa, nínú iṣẹ́ wa, nínú ẹbí wa, nínú ìdáwọ́lé wa. Ní ẹ̀yọ́ Olúwa yóò mú kúrò tí ẹ ò fún wa ní àṣeyọrí tó warranty. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Ọ̀rọ̀ tí a ó gbọ́ lẹ́ni yóò ṣiṣẹ́ ayé ọkàn àti ara wa ní rere, kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Ení ọjọ́ ẹtì ọjọ́ 22 oṣù kẹjọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò lẹ́ni sọ wípé òdì kejì owó ẹyọ, òdì kejì owó ẹyọ. Nígbà tí a mú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí 119 ẹsẹ̀ 550. Nígbà tí ó kà báyìí pé ọ̀rọ̀ rẹ ní fìtílà sí ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. A mú Bíbélì kíkà wá nínú ìwé Fílípì orí 2 ẹsẹ̀ 12 àti 13. Ìwé Fílípì orí 2 ẹsẹ̀ 12 àti 13. Nítorí náà ẹ̀yin olùfẹ́ mi, gẹ́gẹ́ bí ẹ̀yin ti ń gbọ́ràn ní ìgbà gbogbo, kì í ṣe nígbà tí mo wà lọ́dọ̀ yín nìkan, ṣùgbọ́n pàápàá nísinsìnyí tí èmi kò sí, ẹ máa ṣiṣẹ́ ìgbàlà yín yọrí pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì. Nítorí náà Ọlọ́run ní ṣiṣẹ́ nínú yín o, láti fẹ́ àti láti ṣiṣẹ́ fún ìfẹ́ inú rere rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ẹtì. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ayé ni ó ní ẹ̀gbẹ́ méjì o, tàbí àwọn ìbáṣepọ̀ tó yàtọ̀ bíi àwọn ẹgbẹ́ méjì owó ẹyọ. Fún àpẹẹrẹ, a ní oòrùn àti òṣùpá, ọkùnrin àti obìnrin. Bẹ́ẹ̀ ni Ọlọ́run fúnra rẹ̀ ní ẹ̀gbẹ́ méjì. Ìwé Jòhánù kìíní orí 4 ẹsẹ̀ 8 sọ pé ó jẹ́ ìfẹ́, ṣùgbọ́n Hébérù orí 12 ẹsẹ̀ 29 ó sọ fún wa pé ó jẹ́ iná ajónirun. Ọlọ́run jẹ́ ìyanu. Ọ̀pọ̀ nǹkan nípa rẹ̀ ó fi èyí hàn. Ó jẹ́ ọ̀dọ́ àgùntàn, ó sì jẹ́ kìnìún. Nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa ọ̀dọ́ àgùntàn, ó máa ń rántí ọmọ àgùntàn tó rẹwà débi pé ó fẹ́ láti dì mọ́. Ṣùgbọ́n nígbà tí a bá sọ̀rọ̀ nípa kìnìún, èyí jẹ́ ẹranko tí àwọn ènìyàn kì í fẹ́ fi ṣeré rárá o. Bíbélì tún sọ pé Ọlọ́run ní oòrùn àti ààbò. Ìwé orin Dáfídì orí 140 ẹsẹ̀ 11. Nígbà tí oòrùn lè gbóná gidigidi tó bẹ́ẹ̀ tí àwọn ènìyàn lè sá kúrò níbẹ̀, ààbò ń pa àwọn ènìyàn mọ́, ó sì jẹ́ kí àwọn ènìyàn ní ìfọ̀kànbalẹ̀. A tún mọ Ọlọ́run gẹ́gẹ́ bí Alpha àti Omega. Ìfihàn orí 1 ẹsẹ̀ 9. Ó jẹ́ ìbẹ̀rẹ̀ àti òpin, àkọ́kọ́ àti ìkẹyìn. Ìwé Ìfihàn orí 22 ẹsẹ̀ 13. Nígbà tí o bá ń béèrè àwọn nǹkan kan, ó dá mi lójú pé ó jẹ́ ẹni tó bùkún ẹbí kan pẹ̀lú ọmọ tuntun. Ó sì dúró lẹ́gbẹ̀ẹ́gbẹ́ onígbàgbọ́ kọ̀ọ̀kan tí ó mí èémí ìkẹyìn. Ọlọ́run kan, òun náà ni ó ṣe aláàánú, gẹ́gẹ́ bí a ti rí nínú ìwé orin Dáfídì orí 140 ẹsẹ̀ 9. Ó tún jẹ́ ẹni tó bẹ̀rù. Ìwé Dìtálórómì orí 7 ẹsẹ̀ 21. Àwa má rídìí ní Ọlọ́run wa o. Nínú ìbáṣepọ̀ rẹ pẹ̀lú Ọlọ́run, ẹgbẹ́ méjì náà ló wà o. Ẹgbẹ́ Ọlọ́run àti ẹgbẹ́ tirẹ̀. Nígbà tí o bá ń ṣe àyẹ̀wò ìgbàlà rẹ pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì, ò ń ṣiṣẹ́ nínú rẹ láti ṣe ìfẹ́ rẹ̀. Ìwé Fílípì orí 2 ẹsẹ̀ 13. Tí o bá sọ pé Ọlọ́run pè ọ́, ó ń ṣiṣẹ́ nínú rẹ̀, ó lè tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ rẹ ní ìrètí wípé oore ọ̀fẹ́ yóò pọ̀ sí. Ó máa dá dúró nìyẹn o, gẹ́gẹ́ bí a ti kọ́ nínú ìwé Róòmù
orí ìkẹfà ẹsẹ̀ ìkíní dé ìkejì. Bẹ́ẹ̀ ni ó fẹ́ kí o wà pẹ̀lú rẹ̀ ní ilé tuntun, ní ilé ọ̀run. Ìwé Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkejì dé ìkẹta. Ṣùgbọ́n bí o kò bá sa apá rẹ láti dé ilé yẹn, o máa parí ìrìn àjò náà sí ọ̀run àpáàdì nìyẹn o. Mo gbà pé Jésù Kristi ó mú oore ọ̀fẹ́ wá gẹ́gẹ́ bí a ti kọ́ nínú ìwé Jòhánù orí ìkíní ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kan náà ló ṣe tí ó mú nítorí ẹsẹ̀ ibi tí ó ti sọ wípé ó mú oore ọ̀fẹ́ wá, ẹsẹ̀ kan náà ni ó tún sọ wípé òtítọ́ wà pẹ̀lú rẹ̀. Tí o bá kọ òtítọ́ rẹ̀ tí o bá kọ òtítọ́ rẹ̀ tí o kò ṣe ìwẹ̀nùmọ́ tó sọ ọ́ di mímọ́ gẹ́gẹ́ bí a ti kọ́ nínú ìwé Jòhánù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nígbà náà ni o kò ní gbádùn oore ọ̀fẹ́ rẹ̀ o. Tí o bá kọ oore ọ̀fẹ́ rẹ̀ tí ó sọ ọ́ di mímọ́, o kò ní lè gbádùn oore ọ̀fẹ́ rẹ̀. Olùfẹ́, ẹ̀gbẹ́ Ọlọ́run tí o bá rí tí o sì ní ìrírí yóò dá lórí iṣẹ́ rẹ àti àìṣe rẹ̀. Rìn ní òtítọ́ rẹ kí o sì gbọ́ràn sí àṣẹ rẹ̀ lẹ́nu. Bẹ́ẹ̀ ni ìwọ yóò ní ìrírí ojú rere àti àánú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú ayé rẹ. Kókó ọ̀rọ̀: ìfẹ́ ni Ọlọ́run o, ṣùgbọ́n ó tún jẹ́ iná ajónirun bákan náà. Apá yòówù rẹ̀ tí o bá ní ìrírí, òun ni ó kù sí ọwọ́ rẹ o. Apá yòówù tí o bá fẹ́ ní ìrírí rẹ̀, òun ló kù sí ọwọ́ rẹ. Ìjà sọ pé bàbá mi, Ọlọ́run, ìrírí tí ó dára nípa rẹ ni mo fẹ́ ní o. Mo fẹ́ rí ìrírí ìfẹ́ rẹ. Mo fẹ́ rí ìrírí gẹ́gẹ́ bí ọ̀dọ́ àgùntàn. Èmi kò fẹ́ ìrírí iná ajónirun o. Olúwa ṣàánú fún mi o. Jẹ́ kí n lè máa ní ìrírí ìfẹ́ rẹ ní gbogbo ìgbà. Ọlọ́run yóò sì ṣàánú fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayákó ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ́ alábàápín nínú ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.